wọ́n ti iléeṣẹ́ ìfọpo Dangote pa o. Ọlọ́run nìkan ló mọ ibi tí ọ̀rọ̀ yìí yóò já sí, pàápàá fún àwọn ọmọ Nàìjíríà àti aráàlú lápapọ̀. Àbí báwo ni yóò ṣe jẹ́ nígbà tí gbogbo èèyàn bá tún bẹ̀rẹ̀ sí tò sílé epo, tí àwọn èèyàn kò rí epo, tí àwọn tí wọ́n fẹ́ ra gáàsì kò rí, tí mọ́tò kò lè lọ, tí kò lè bọ̀, tí àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí fẹsẹ̀ rìn débi iṣẹ́ wọn. Báwo ni yóò ṣe jẹ́ nígbà tó bá jẹ́ àwọn ọmọ ọ̀ta lókù tí wọ́n ń ta epo bẹntiróòlù tí wọ́n sì ń ta korobá epo ní lítà 4 ní ẹgbẹ̀rún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ fún wa. Àfàìmọ̀ kó má jẹ́ ìnira tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti rò pé àwọn ti la irú wàhálà báyìí kọjá yóò tún kó sí nìyí o, bí ìjọba kò bá tètè dá sí i. Ohun tí yóò ṣẹlẹ̀ ni nítorí pé ìjà ńlá ló fẹ́ ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ elépo bẹntiróòlù tí wọ́n ń pè ní Pengasan àti ilé ìfọpo Dangote. Tí ìjà yìí bá sì ṣẹlẹ̀, ẹni tí kò rà pàápàá yóò san. Àbí nígbà tí olówó bá jẹ́ òòró gangan tí ìwọ̀fà joyè agùnmátẹ̀, ebè tí wọ́n bá kọ nínú oko, ẹ̀yìn ni wọn yóò fi tú u ká. Dangote ló lówó, òun ló lówó, ó sì dúró gangan pé òun ò ní bẹ̀rẹ̀ fẹ́ nìkan. Àwọn òṣìṣẹ́ náà ní agùnmátẹ̀ làwọn, àwọn ò ní tẹ̀fẹ́ nìkan. Kò sí ohun tí yóò ti ìdí ẹ̀ yọjú ọ̀wọ́n gógó epo bẹntiróòlù lọ. Ohun tó ṣẹlẹ̀ ni pé yàtọ̀ sí ìjà oríṣiríṣi táwọn alágbàtà epo bẹntiróòlù àti àwọn ẹgbẹ́ awakọ̀ tírélà epo ń bá Dangote jà, tí àwọn alágbàtà yìí ní àfi kó máa ta epo fáwọn ní ọ̀nà tí àwọn bá là sílẹ̀ fún, tí òun ní òun lòun ní ọjà òun, ọ̀nà tí òun bá fẹ́ fi tajà òun ni kí wọ́n fi ra epo bẹntiróòlù òun. Tí àwọn ẹgbẹ́ NUPENG tó jẹ́ ti àwọn dẹ́rẹ́bà ní àfi kí àwọn dẹ́rẹ́bà 4,000 tí Dangote ṣẹ̀ṣẹ̀ gbà darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn. Tí àwọn ilé ìfọpo Dangote ní by force kọ́ ni wọ́n fi ń ṣẹgbẹ́, ẹni tó bá wù ló ń ṣẹgbẹ́. Ìjà míì ti tún ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Ìjà náà ló sì fẹ́ fa wàhálà epo bẹntiróòlù yìí o. Dangote ló dá àwọn òṣìṣẹ́ kan sílẹ̀ lójijì. Ó ní nítorí àtúnṣe pàjáwìrì kan tí àwọn gbọ́dọ̀ ṣe nílé iṣẹ́ náà ni. Ǹjẹ́ irú àtúnṣe wo? Wọ́n ní àwọn agbẹ̀yìnbẹbọjẹ́ kan ni. Ohun tí wọ́n sì ṣe lè ṣekú pa àwọn ẹlòmíì nílé iṣẹ́ níbẹ̀. Bẹ́ẹ̀ ló lè ba ọ̀nà tí wọ́n ń gbà láti ṣe iṣẹ́ wọn jẹ́. Wọ́n ní àwọn agbẹ̀yìnbẹbọjẹ́ kan ti tẹsẹ̀ bọ irinṣẹ́ àti èlò àwọn pẹ̀lú ọ̀nà tí àwọn fi ń ṣiṣẹ́ náà. Èyí sì lè fa ìfẹ̀míṣòfò bí àwọn kò bá tètè múra sí i. Pé bí ikú ilé kò pani, tó dé kò lè pani o. Ohun tí wọ́n fi lé àwọn òṣìṣẹ́ kan jáde nínú ọgbà náà nìyí tí wọ́n ní kí wọ́n máa lọ. Àwọn fẹ́ ṣe àtúnṣe sílé iṣẹ́ àwọn. Ó ṣeé ṣe kó jẹ́ nínú àwọn tí wọ́n fura sí pé wọ́n fẹ́ ba àwọn nǹkan kan jẹ́ nílé iṣẹ́ náà ni wọ́n lé, tàbí àwọn tí wọ́n wà ní àwọn ẹ̀ka kan tó lè kó wàhálà gidi bá wọn ni. Bí wọ́n ti lé àwọn òṣìṣẹ́ yìí, ìròyìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló sáré jáde. Àkọ́kọ́ ni èyí tí wọ́n gbé jáde tí wọ́n sì ń pariwo pé Dangote ti lé gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà dànù nílé iṣẹ́ o. Ariwo tí wọ́n ń pa nìyẹn, tí àwọn tí ọ̀rọ̀ náà kò sì tètè yé náà ń bá wọn gbé e káàkiri. Àwọn ọlọ́gbọ́n nìkan ló ronú pé iléeṣẹ́ tí àwọn òṣìṣẹ́ tí wọ́n wà níbẹ̀ lé ní 5,000, báwo ni yóò wá ṣe rọrùn láti kó àwọn àjòjì láti orílẹ̀-èdè míì wọ̀lú wá tí wọn yóò sì kún iléeṣẹ́ náà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà láì jẹ́ pé wọ́n ti múra ìtẹ́lẹ̀. Àti pàápàá gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n lé yìí 800 ni wọ́n pè wọ́n. Èyí tí kò tó ìdá kan nínú 4 àwọn ọmọ Nàìjíríà tó ń ṣiṣẹ́ níbẹ̀. Torí àwọn Dangote fúnra wọn ní àwọn tó wà pẹ̀lú àwọn wọ́n lé ní 3,000 àwọn ọmọ Nàìjíríà, wọ́n sì wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí kò sẹ́nìkan tó lé wọn. Nígbà tí àwọn tí wọ́n gbé ìròyìn náà jáde rí i pé kò tà ni wọ́n bá sinmi. Nígbà náà ni nǹkan míì ṣẹlẹ̀. Àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ń pè ní Pengasan, ẹgbẹ́ àwọn lọ́gàá nílé iṣẹ́ elépo bẹntiróòlù àti gáàsì gbogbo ní Nàìjíríà ni. Àwọn ẹgbẹ́ yìí ni wọ́n wá sọ pé kí ni ìdí tí Dangote fi lè dá àwọn 1,000 èèyàn dúró lẹ́ẹ̀kan. Àwọn ní kò sí àlàyé kan níbẹ̀ pé nítorí tí àwọn òṣìṣẹ́ náà wọ ẹgbẹ́ àwọn, ìyẹn ẹgbẹ́ Pengasan, ni Dangote ṣe dá wọn dúró. Wọ́n ní kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀. Àwọn yóò sì fi hàn pé tí kò bá gba àwọn òṣìṣẹ́ náà padà, lálà yóò lù, àkùtùkù yóò hù. Ní ọjọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 27 oṣù kẹsàn-án yìí ni wọ́n ṣe ìpàdé pàjáwìrì kan
ni wọ́n bá ní gbogbo iléeṣẹ́ tó ń fún Dangote ní epo rọ̀bì kò gbọ́dọ̀ fún ní epo rọ̀bì mọ́ nítorí àwọn yóò ti páìpù tí epo náà ń gbàdé iléeṣẹ́ Dangote pa. Bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo iléeṣẹ́ tó ń fún Dangote ní gáàsì kò gbọ́dọ̀ fún Dangote ní gáàsì mọ́ nítorí àwọn yóò ti ọ̀pá tí gáàsì ń gbàdé iléeṣẹ́ náà pa. Lọ́rọ̀ kan àwọn ẹgbẹ́ náà ti pàṣẹ fún wọn ní NNPC pàápàá pé kí wọ́n má gbé àti gáàsì àti epo rọ̀bì dé iléeṣẹ́ Dangote. Ìyẹn ni pé kò ní sí epo tí wọn yóò fọ̀, kò ní sí ọ̀nà tí èyí tí wọ́n fọ̀ yóò fi jáde sí gbangba. Paríparí ẹ̀ ni pé nígbà tí ilẹ̀ yóò fi mọ́ ní òwúrọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 28 oṣù yìí gbẹ́gẹ́dẹ́ tiẹ̀ ti gbiná, ọ̀rọ̀ náà ti kọjá sísọ. Ìdí ni pé gbogbo íńjìnì tí wọ́n ń pè ní plant tó wà ní ilé ìfọpo Dangote refinery làwọn òṣìṣẹ́ ibẹ̀ ti tì pápátá tí àwọn plant náà kò sì lè ṣiṣẹ́ kan mọ́. Ìyẹn nìkan kọ́ o, iléeṣẹ́ ajílẹ̀ fertilizer tó wà nínú ọgbà náà àwọn òṣìṣẹ́ yìí ti tún ti ibẹ̀ náà pa, wọ́n ní ìyẹn náà kò gbọ́dọ̀ ṣiṣẹ́. Báyìí ló ṣe pé bá a ti ń wí yìí ilé ìfọpo Dangote refinery kò ṣiṣẹ́ mọ́ o. Bẹ́ẹ̀ náà sì ni iléeṣẹ́ fertilizer wọn ìyẹn náà kò ṣiṣẹ́ mọ́ torí àwọn òṣìṣẹ́ ibẹ̀ ti tì í pa. Bẹ́ẹ̀ ni kò tán síbẹ̀ o, àwọn ẹgbẹ́ Pengassan ti sọ pé láti aago 12 òru ọjọ́ ajé Monday ìyanṣẹ́lódì yóò bẹ̀rẹ̀ jákèjádò gbogbo Nàìjíríà tí gbogbo ọmọ ẹgbẹ́ Pengassan tí wọ́n wà ní iléeṣẹ́ elépo káàkiri kò ní ṣiṣẹ́ níbì kankan mọ́. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń ṣe àkóso bí epo bẹntiróòlù ti ń rìn kiri ní gbogbo ẹ̀ka àti àwọn tí wọ́n ń gbé láti ibì kan síbì kan pẹ̀lú ọ̀pá epo àti àwọn tí wọ́n ń wà á nílẹ̀ pàápàá gbogbo wọn yóò daṣẹ́ sílẹ̀ láti aago 12 lóru ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù kẹsàn-án yìí. Àwọn Pengassan ní Dangote lé àwọn ọmọ Nàìjíríà ó wá lọ gba àwọn India bíi 2,000 láti máa bá òun ṣiṣẹ́. Bẹ́ẹ̀ Nàìjíríà ló fún láǹfààní gbogbo ohun tó ní pé ọkàn wá fẹ́ máa fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà tó ń bá a ṣiṣẹ́ ni pé àwọn ò ní gbà o. Nítorí ẹ̀ làwọn yóò ṣe daṣẹ́ sílẹ̀ tí kò ní sí ẹnìkan tí yóò ṣiṣẹ́ lẹ́ka àwọn tí wọ́n ń gbé epo bẹntiróòlù káàkiri orílẹ̀-èdè wa. Ohun tí eléyìí yóò sì dá sílẹ̀ báyìí kò sí ẹnìkan tó lè sọ. Lóòótọ́ ni Dangote ti sáré pe ìjọba àpapọ̀ pé kódà àwọn èèyàn náà lọ́wọ́ kọ́ kó má jẹ́ kí wọ́n ba ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí jẹ́ kó má sì ṣe jẹ́ kí wọ́n fìyà jẹ aráàlú lórí ohun táwọn aráàlú ò mọ kinní kan nípa ẹ̀. Àmọ́ títí di àsìkò tí àwọn èèyàn náà ti máṣíìnì Dangote pa ìjọba kò tí ì dá sọ́rọ̀ náà. Bóyá wọ́n ń wo ohun tí wọn yóò ṣe ni tàbí wọ́n sì ń rò pé ọ̀rọ̀ náà kò tí ì kan àwọn. Bí àwọn kan ti ń bínú pé àwọn Pengassan yìí fẹ́ fi ìnira kún ìnira fáwọn ọmọ Nàìjíríà ni àti pé bí wọ́n ṣe tí wọ́n bà ayé wọn jẹ́ ní NNPC rèé tí wọ́n sì fìyà jẹ àwọn ọmọ Nàìjíríà fún àìmọye ọdún pé kí ló dé táwọn náà kò lè dá ilé iṣẹ́ ìfọpo sílẹ̀ bó bá ṣe pé ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ká àwọn náà lára lóòótọ́. Àwọn èèyàn yìí ní kì í ṣe ọmọ Nàìjíríà ni wọ́n ń jà fún, àpò ara wọn lásán ni. Àmọ́ àwọn ẹlòmíín sọ pé kò yẹ kí wọ́n fa ohun gbogbo lé Dangote pàápàá lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ fààyè gba Dangote kó máa ṣe bó bá ṣe fẹ́ kódà kó jẹ́ òun ló ní iléeṣẹ́ ìjù bẹ́ẹ̀ lọ. Ohun tó dájú ṣáá ni pé níbi tí ọ̀rọ̀ yìí dé yìí ọ̀rọ̀ náà yóò le gan o nítorí bí wọ́n bá ti ilẹ̀kùn epo gbogbo pamọ́ Dangote tí wọ́n tún ní káwọn ti NNPC àti àwọn tó kù náà má ṣiṣẹ́ wọn nítorí ìdaṣẹ́sílẹ̀ àwọn Pengassan yìí ohun tí yóò sọnù yóò ju èpè lọ. Ìnira táwọn èèyàn náà yóò kó bá aráàlú kò ní kéré, nǹkan yóò sì túbọ̀ le koko ni torí níbi tí àjànàkú méjì bá ti ń jà koríko tó wà níbẹ̀ ni yóò farapa. Ọláìwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ àwọn Pengassan àti ilé ìfọpo Dangote yìí wò fún bùlú àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.